ẹni tó bá mojú ẹ lọ kìlọ̀ fún Tinubu sabotua ni wọ́n máa fi ẹ́ ṣètùtù gbẹ̀yìn ni àwa ń lọ ìwọ sọ pé ó fẹ́ gba president 2023 ó wá lọ kó àwọn wèrè kọjọ́ kó sọ pé Yorùbá support the unity of Nigeria. Tinubu a máa fi ẹ́ ṣètùtù ni wo báyìí fẹ́ Abíọ́lá ṣètùtù lọ́ máa fi ẹ́ ṣètùtù tó o bá jà lọ a máa fi ẹ́ rúbọ ni àwa mọ̀ ò lè ṣe kankan. You will be like Obasanjo president. You will be like Obasanjo president who doesn't love his people, who protect outsider interests than interests of his people. We are telling you, we are fed up. We don't want to be in Nigeria again. We want our Oduduwa nation. And you and others, because of the stupid money, because of the stealing, because you don't want them to probe you. You started doing things differently, pretending that you are supporting Yoruba and supporting Nigeria. Gbogbo àwọn wèrè tó lọ́kọ́wọ́ fún yìí, má wọrí, a máa fi ẹ́ ṣètùtù ní Tinubu. Tinubu ojú ọbọ̀ kò ní já fún yàrá ìyá ẹ̀. Tinubu a máa fi ẹ́ ṣètùtù ní. Ìwọ máa wò lọ́mọ àwọn kọ́tà máa ṣe fún ẹ. Báyẹ̀ ìwọ àti àwọn àǹkó ẹ, báyẹ̀ yìí pọ̀ tó wa, àwa wò. Sọ́sọ́pọ̀ lórí burúkú àgbàlagbà àtọ́kùnmákù àmọ̀nà ọ̀run má lọ ní ẹni. Wọ́n gbà tó ti wà ní díẹ̀ láti 1979 ló ti ń bá wọn jẹ mùlá. Torí pé kọ́ máa probe ẹ̀, ó ń ṣojú ayé pẹ̀lú Fúlàní, ó lè sọ́tọ̀ torí ìjẹkújẹ. Ó wá lọ kọ́fà àwèrè kan náà ń gbé fúláyà kiri. Ìpè àwa support to be Nàìjíríà. Tinubu a máa fi ẹ́ ṣètùtù gbẹ̀yìn ni. Wàá rí. Ṣé ní àwọn tó kójọ ìtọ́ bá délẹ̀ wọ́n máa sá gbàgbọ́ ni mo sọ fún ẹ wọ́n máa sá owó ẹ̀ ló ń gbà wọ́n pretend ni gbogbo àwọn tó kójọ ìwọ̀n fẹ́ wà nínú Nàìjíríà wọ́n fẹ́ wà nínú Nàìjíríà mọ́ wọ́n ti fed up. Nàìjíríà ṣíwọ́ láwà tẹ́bí ń pa gbogbo wa. Nàìjíríà ṣíwọ́ láwà tẹ́ pẹ́rú ni wá. Wo list of the executive officer in NNPC kò sí Yorùbá kankan bẹ́ẹ̀ kò sí Ìgbò. Àbọ̀lórí burúkú ni bàbá yìí ni. Adé sọ fún ẹ ò gbọ́ ìyá ló máa bá ń bẹ̀. Ìyá olórí burúkú àgbàyà olóṣì olórí burúkú ó ṣe gómìnà lẹ́kọ̀ọ́ fún 8 years. You did nothing. Everywhere is dirty, smelling. You did nothing. Fáṣọlá ló ṣẹ̀ṣẹ̀ wá clear gbogbo rọ́bìṣì tó ṣe wá develop Èkó. Even when the Fáṣọlá is doing it, you don't fucking like it. You don't like it. Ó fìtínà Fáṣọlá fọdún mẹ́jọ ni. Ńgbà tí wọ́n tún sọ gbowó tó bá sọjọ́ jẹ́ ó tún sọ pé owó tiẹ̀ ni owó state wọ́n sọ pé tiẹ̀ ni. Ìwọ nìkan ló ń gba ogbó ṣe ó lè ní Tinubu òun ló ń gba gbogbo taxes gbogbo Yorùbá state ó lè wo president kọ́ president ni àwọn òṣèlẹ́sàn ìwọ ni wọ́n fẹ́ jẹ president ó fẹ́ ju aṣọ́kù ẹrú mi another ọdún mẹ́rin àbí wọ́n fẹ́ ṣe kọ́ nìyẹn because tó bá débẹ̀ náà you will be the same president like Ọbásanjọ́ Yoruba president that doesn't love his people. You fucking idiot. You fucking cunt. You fucking stupid man. Ojú yọbọ, a máa fi ẹ̀ṣẹ̀ tutù gbà yín ni. Ìwọ jáde wá sáà ni wà tí ọba tó bẹ̀. Ìwọ dání tí Yorùbá bá láìkẹ́. Ìwọ dání ní títí tọ́ba ní jókòó fún ẹ. Ìwọ tó ń sákiri abẹ́ eléyìí tó ń rí lóru. A ní à ń lọ. Ó sọ pé wọ́n fẹ́ jẹ president Nàìjíríà. Kò ní ta fún ẹ. Tinubu gbà bẹ́ẹ̀. Wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀gbọ́n máa fi ẹ̀ṣẹ̀ lẹ́yà. Wọ́n máa fi ẹ̀ṣẹ̀ lẹ́yà. Òun tà láti pèsè àwọn Fúlàní kọ́ máa probe ẹ̀. Wọ́n máa probe ẹgbẹ̀rin Nàìjíríà. Yorùbá nìkan ló lè probe ẹ̀ tó pamọ́ wa ló jẹ́. Nínú Nàìjíríà as long as we still remain Nàìjíríà. Why the 2023 mamade wọ́n máa probe ẹ̀. Àwọn òde nígbà kálẹ̀ ṣọ̀rọ̀ a máa dá gbogbo ẹ̀rú. Gbà bẹ́ẹ̀ wàá ní nǹkan tó máa ṣe fún Gàmbàrí nílẹ̀ Yorùbá. Wàá ní nǹkan tó máa ṣe fún àwọn Gàmbàrí nílẹ̀ Yorùbá. A máa dá gbogbo ẹ̀rú. Àṣẹlẹ́ṣọ̀ mọ́. Àfẹ́fẹ́ pẹ̀lú Nàìjà mọ́. À ń lọ. Let's talk about separation. Stop deceiving yourself. You are so greedy. You are fucking greedy man. A ní à ń lọ. Oníkàwá jókòó sóko ẹrú. Because wọ́n nìkan ló ń gbádùn pẹ̀lú àwọn family ẹ̀. Ìwọ nìkan ló ń gbádùn pẹ̀lú àwọn family ẹ̀.
gbogbo àwọn tó fi sí post náà corrupted people ni wọ́n. Lẹ́yìn Fáṣọlá Ambode ò gbà fún òtítọ́rí ẹ̀yọ́ òtítọ́rí ẹ̀yà Ambode why à ń lọ àwọn ò sí ní Nàìjíríà mọ́. Can't you get it? Can't you understand? Ṣé o bàbá ní any problem ni ẹ̀ẹ́dẹ̀ bá sọ̀rọ̀ àwọn ò sí nínú Nàìjíríà mọ́. À ń lọ my mother is 86 years old. Iye entitled to no benefit. No electricity. No health service. Ó sọ ká wá sí jókòó táwọn Fúlàní tó mú alẹ́rú tó ń lò wá bí 6 class, not even 2nd class. We are fed up and tired. We need to go. The problem of Yorubas is Nigeria and Fulani and some saboteurs like you. And lọ wá lọ káwọn yọjọ́ wo bàbá yìí a máa fi ẹ̀ṣẹ̀ tutù gbà ní sẹ́ẹ̀ wàá rí ẹgbẹ̀rún Samuel a máa mú ẹjọ́ kan a máa mú ẹ o.